Ẹgbọ́n náà, àwọn tá ló gba bàbá Ìjẹ̀ṣà nímọ̀ràn wípé kó jáde kó wá lọ máa ṣe interview. Àwọn tó gbà nímọ̀ràn yìí, wọn ò fẹ́ràn rẹ̀ rárá o, torí wípé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní wú ọ̀rọ̀ ọdún bíi mélòó kan wọ́n ti ń wú jáde, bí wọ́n ṣe ń wú jáde náà ni wọ́n ń wú fídíò jáde. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí, Just Adetoun ó ti jáde lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà o. Ó ní tí ò bá jáwọ́ lórí àwọn interview ìsọnù èyí tó ń ṣe káàkiri, ó lóun ó jáde fún tán. Ó ní táwọn èèyàn ò mọ̀ tẹ́lẹ̀, ó lóun ó dá síta ẹ̀yìn tèmi. Ó ní torí òun ti kìlọ̀ fún tẹ́lẹ̀ kó tó di wípé ó ṣe àṣemáṣe èyí tó ṣe yìí. Wọ́n ní àwọn ti sọ fún un wípé yóò lo ẹ̀wọ̀n, ó sì pàpà lọ ẹ̀wọ̀n náà. Ó ní lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ fi bàbá Ìjẹ̀ṣà kalẹ̀ lẹ́wọ̀n nígbà tó lọ ọdún mẹ́ta tán, olókọ̀ṣẹ̀ kan òun sì tún sọ fún bàbá Ìjẹ̀ṣà pé kó ṣe pẹ̀lẹ́. Ó ní lẹ́yìn ìgbà tó ń sọ fún un, ó ní bàbá Ìjẹ̀ṣà ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn interview sọnù tó lọ ń parọ́ níbẹ̀ wípé òun ò bá ọmọ kékeré kankan ní àjọṣepọ̀, wípé wọ́n set òun up ni. Pẹ̀lú gbogbo fídíò tá a ti rí àti ibi tá a ti rí ibi tó ti bàbá Ìjẹ̀ṣà ti ń bẹ̀bẹ̀ wípé kó wọn ó dáríjì òun. Eléyìí mọ̀ gbẹnu tán. Àwọn èèyàn ti ń jáde lóríṣiríṣi o, láti jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà mọ̀ wípé àwọn mọ̀ nǹkan táwọn ń sọ, àwọn sì mọ̀ nǹkan táwọn rí. Bẹ́ẹ̀ ni wọ́n ní àrùn ojú ni, kì í ṣàrùn mú. Wọ́n ní bàbá Ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ wí àwíjàre kankan mọ́ bí kò ṣe wípé ó pa ẹnu rẹ̀ mọ́ títí láéláé, torí wípé gbogbo ohun tí ń lọ ń sọ níbi interview tó ti lọ sọ̀rọ̀ yìí, wọ́n ní irọ́ pátápátá ni. Wọ́n ní kò sí òótọ́ ọ̀rọ̀ kankan níbẹ̀. Ẹ̀yin tèmi, eléyìí gbẹnu tán. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Just Adetoun èyí tó sọ nípa bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà, the day you were sentenced, 0.1 second, the minute your sentence was pronounced, you looked back in the court and you pointed at me. You said, Uma, yo lo ma rán mi lọ ẹ̀wọ̀n, ó dẹ̀ rán mi lọ ẹ̀wọ̀n. The judge looked up. The judge looked at me and I stood up and I walked out. This interview. Obviously, I know there is no way you can mention my name because you had a perception about me. And you see, when I say a lot of things on social media, mi ò kí n fẹ́ dá sí. Kò ṣe pé mi ò ní nǹkan tí mo lè sọ. But I'm not a content creator and I don't like, all this back and forth that people will sit down, carry microphone and be talking, giving analysis, giving opinion. It's not me. That is not the reason why I am on the media space. But unfortunately, ẹ̀yin ará social media, ayé yín kọ òótọ́, ara yín kọ òótọ́. Irọ́ lẹ fi ń jẹun, lẹ fi ń mu. Ṣùgbọ́n wọn ò bí àwa bẹ́ẹ̀, wọn ò dẹ̀ kọ́ wa bẹ́ẹ̀. Oníṣẹ̀dá ò dá wa bẹ́ẹ̀. Ijesha, you should understand that there is somebody called Odipile. Ẹni tó ti kọ́ kí wọ́n gan tó mọ̀ kó tó wá ṣẹ. Bàbá Ijesha, your matter is more of a spiritual. Ogun jà ẹ́, èdí ń dì ẹ́, àṣàsí ràn ẹ́, o ò rí mú bọ́. If you are very, very smart and you are very, very intelligent, some people are very gullible. And let me assume that I am part of the gullible people. If you remember very well, the different parts that I played when your incident happened, the different parts that I played, you saw Adetoun in different forms, in 3 different forms. And the day you were sentenced, remember the statement that you made. Few weeks, about a week before you came out of prison, do you remember the phone call that you made to some people? And those people said they couldn't do anything unless they contacted me, and they contacted me. Do you remember your first reaction? And do you remember the correction? Now, sorry, I don't argue with people when I say things. Do you remember at the film location, I'm retreating because of what you said. You see, I would not have said anything concerning your coming back. But the fact that you are still disrespecting the integrity and the dignity of a girl child. I always tell people that when there are situations, all of us should learn to come together.
Not as individuals, because your interview obviously indicates that you have individual problems with some specific people. But I'm looking into the indebtedness of what your case is all about, is to the girl child. And we owe every girl child the responsibility to protect them and to dignify them. Mori any location. Mi o she movie relaye mi. Toyin was the first person. Me, you, Baba Rainbow. Brother Shaggy. Somewhere in Ajaleki Conservative, what do they call it? I can't remember. Do you remember I saw you? You greeted me and I called you. Money asise obìnrin wà lọ́wọ́ ẹ. Money o de ń lọ ẹ̀wọ̀n. Ṣọ́nà ti pé mo sọ bẹ́ẹ̀ fún ẹjọ́ náà lọ́hùn. You see, when some of you see people like us, you think that we are mediocres or we are non-entities. But thank God for divine spirituality. You waved it off. Few weeks before you went to jail, or a few months, let me say, I saw you at Oregon on the left-hand side where they sell generator. I rolled down my glass and I called you again. I don't look for people around me, oh. Yeah? But I'm not going to make this about myself. Mo sọ fún ẹ mo ní àdúrà ẹ ti gbà ṣùgbọ́n ogun ẹ ò ṣẹ́ Ijesha dìímú. Now you are talking, you are a very good talker, you are a very good mental manipulator. It's very good. That is your own gift. But I have a few questions to ask you. If you were set up to come and act a movie, as a responsible man, who will ever write a script that you should be licking the fingers and the body up until you start touching a minor? What kind of script is that? Can you show us a copy of the script? How do you want, what are you trying to explain in the movie? So you as a responsible man, a father, you get to a movie location and they tell you to come and be licking the body, to come and sexualize the minor, and you went ahead and did it. Under which cameras? In a studio, in a movie scene, there is a director, there is light, there is a power, what do you call that, in continuity, and all of that. Rather, in that location, there was only a CCTV that was set up. So even if somebody, a minor, had said, so person did this to me, and they brought you, because the police wanted proof, and you started to lick the finger. You see, unfortunately, a lot has happened. And I want to, as much as possible, stay away from that a lot has happened, because I don't want to come low to some levels that I had to put myself for the sake of humanity or trying to speak for the girl child. Ijesha, yakori ekpe o. Mo sọ fún ẹ. Mo ládùúrà ẹ gbà, ogun ẹ ò ṣẹ́. You see these interviews you are granting up and down. You better just stop it. Biola, you should take that interview down. I think you should just respect the girl child and take down that video. You can archive it. You have it for future purposes. But not people should go and be viewing it. Because the more they view it, the more money you make. We all have platforms. And we all want to give everybody an opportunity. But Baba, to fight your battles with the people that you're fighting it with, whatever parties are involved. But please, don't you ever say that you did not do this, you did. Even in a movie location, the fact that you touched a minor is a criminal offense. Let's even assume that you were shooting a movie. So plus you, plus the producer, plus all of you, I gotta go down for that. So somebody calls you to a movie location and they tell you to be sexually assaulting a minor. And as a responsible, right-thinking person, you picked up that role and you acted it. I remember somebody asked me a very simple question that time when that issue happened. Only Baba Ijesha was dating Princess at that time. That so is not this. I said, listen, Baba Ijesha and Princess are adults. So does it mean that if Baba Ijesha marries Princess, Baba Ijesha cannot protect Princess children? So does that give Baba Ijesha the audacity to touch Princess child? Whatever two adults are doing is nobody's business. However you help yourself or you intertwine yourselves is nobody's business. The bottom line is a minor was involved. Baba Ijesha,
Hey, má ti wòlíì sọ̀rọ̀ o. Mo ti sọ fún ẹ o. Mo sọ fún ẹ ewu kó tó kúrò lẹ́wọ̀n. Ìbílẹ̀, when we added him to the court, you remember what he said? You couldn't say what. Àṣepamọ́ ló wà, kò sí àṣegbé. What you did to him in a human being has ever heard it before. Ṣebí ọ̀rọ̀ obìnrin náà ni. Ṣùgbọ́n ogun ẹ ò tí ì ṣẹ o. Bàbá Ìjẹ̀ṣà, èmi Adetoun ni mo sọ bẹ́ẹ̀. Orúkọ mi ti wòlíì. There's never a thing I say I'll never come to pass except you people don't want to regard it. Mo sọ fún ẹnjọ́ ẹ̀ mo ní àdúrà mo ní tó bá ṣe ń jáde lẹ́wọ̀n ní next week mo ní kó tètè face spiritual cleansing spiritual life where òun wá bọ́ sórí social media òun wíjọ́ kábàkàbà òun wá public sentiment ṣùgbọ́n ẹkún àdásùn ẹ tó bá kú ìwọ nìkan àti ṣẹ̀dá ẹ ó wà nílẹ̀ mo wà nù ẹ o I'm only talking because you are still disrespecting the girl child. You are still, to this point, disrespecting the girl child. But let me warn you. I told you at a movie location. It happened. When I came to the police station, when they called me, because of the prophecy that I saw and I told you, I stood in the place of somebody who is protecting the girl child. At the location, you met me, you saw me in the capacity of a prophetess. And the day you were sentenced, on you my dead low my ron mi lo ewon de ran mi lo ewon èmi ko mo ran ẹ lọ ẹ̀wọ̀n ẹ kò lè ta sí ọ̀rọ̀ májẹ̀mú ni iṣẹ́ if you had listened to the truth and you went on your knees and you reconciled and you prayed ó mà lè má rí ẹ̀wọ̀n yẹn ó mà lè ra àánú gbà ṣùgbọ́n torí pé ogun ẹ ò tí ṣẹ́ òun ló ṣe kábàkàbà kiri jẹ́ kí orí ẹ kó pé jẹ́ kí iyè kó ṣí torí mo